inú ta hun àti ntọ́ka àti ntọ́ka tá a mú pé ọdún náà òun lè yí ti ń kalẹ̀kùn yìí náà kérésì ṣé wọ́n gbà pé wọ́n máa bí ọlọ́run sọ gbà torí ká máa gbára wa sọ̀rọ̀ pẹ̀lú common senses dépò tẹ́nìkan wà sọ fún ọ pé òun ṣàjọ̀dún ọjọ́ bí olúwa tí wọn náà ó sì tún lè pé mọ lẹ́bùn àbí wọn ó sì gbẹ́bùn fún wọn náà ó sì gbà pé wọ́n bí olúwa ní sórí pé ọmọ tó ń ṣe torí náà ẹ mẹ́jà gbé sínú context tí ó bára wọn mu Islam kí a má balagba gbé wa ṣe dáadáa kódà bí ẹsẹ̀ lẹ́sìn wa òun là á ti ń wílẹ̀ kan ní pé kódà Islam fẹ́ kí wọ́n máa rí kíni beauty Islam ẹ jẹ́ wọn rí dáadáa wa èyí tó bá fẹ́ ẹlòmíràn gbé mi fẹ́ kí wọ́n rí mi lálàkàtà kìtì ni nítorí tí wọ́n fi rí ọ ń bẹ kẹrin kí wọ́n lè sọ pé Mr. Muhammad lọ sọ pé bí kìnìyẹn ti rí nìyẹn ẹgbà pé bó ṣe rí náà nìyẹn torí pé àwọn Muslim wọ́n parọ́ ṣé wọ́n lè wí bẹ́ẹ̀ lónìí àwa gan ká ń túrọ́ tàbí èlùbọ́ ó yẹ wọn lè sọ pé níbi wọn bá mú yàn kó kówó Nàìjíríà jẹ ẹyọ ti mùsùlùmí kò mẹ mùsùlùmí tó mọ̀ pọ́lọ́wọ́n ó bí wọn lálẹ́ kìá mọ̀ kí ló fẹ́ wá ń bẹ owó kíkó jẹ ṣé wọ́n rí yín wí ibi tí ó ti wá fi pé ọwà tolerant yàn ni pé kọ́ máa ṣe àjọ̀dún ọjọ́ tí wọ́n bí olúwa tí wọ́n sì gbà pé lámúyẹ̀ lídìí wà lámú yóò àmọ́ sọ́mọ̀ kọ́ nẹgẹ́tì lámúyẹ̀ lídìí wà lámú yóò ládìí rẹ ọlọ́run ọba tí ò bí mata yìí bí ẹnìkan wáyé fún ọ pé wọ́n bí olúwa ń jẹ báyìí ń sì ń gbẹ́bùn fún ọwọ́ náà ń gbà àwa ni àwọn afáàtàn ní kí wọ́n máa jẹun kí ní alákatakítí kọ́ ni wọ́n àwọn ni wọ́n máa ń tí wọ́n ń sọ ni ìwọ ni oró làákàyè ẹnì kò pé kéèyàn má bá mùsùlùmí àti tí èsè mùsùlùmí ṣe Islam lẹ ò gbọ́dọ̀ saburu sálábàgbé rẹ kódà bí èsè mùsùlùmí jí orí dáadáa rẹ anabi sallallahu alaihi wasallam ìṣe dáadáa sáwọn Yahudi tí wọ́n jọ ń gbèlú anabi abùn wọn lẹ́bùn anabi arajà lọ́dọ̀ wọn bí wọ́n bá ń kó mọ bí wọ́n bá ń ṣe ìyàwó ẹ jẹun àmọ́ ntọ́ bá ti jẹ pé ọdún tí ọ̀wọ́nú ẹ̀sìn tiẹ̀ bí mo ti bí ọ yìí ṣé wọ́n gbà pé wọ́n bí Ọlọ́run kílẹ̀ nìkan wàá pé ọdún abí Ọlọ́run ní gbé fún ọ tí wọn náà tẹ̀wọ́ gbà ó sì ń ké lámúyà lídìí wàlámù yóò ládìí àwa la sì fa wàhálà yìí èmi máa sọ àwa gbogbo ẹni tó bá wà nù pọ́blẹ́mù yìí bẹ́ẹ̀ ìwà ọmọ bí n ti ṣe torí oṣù fatiwa wọn máa bí yín nísìn ara fatiwa tí wọn máa bí yín ẹjọ́ ṣe ká dóúnjẹ yẹn nù ní àbí ká fi ṣe sàrà fáwọn mẹ́lá kí ni wọ́n gbà sí tó dọ̀rẹ̀ sí Ọlọ́run torí bọ́ bá dóúnjẹ nù ọ̀daràn sọlọ ni ọmọ sóúnjẹ ọmọ rí oúnjẹ láre torí mùsùlùmí mi ti ń tan rẹ̀ ni pé yọ gbà bí wọ́n bá ti wá lọ tán yọ wà ní àwọn ọmọ lọ dà sí dọ̀smí ntọ́lọ̀ ni ó ṣe kọ́hún òun tó ń sẹ́lọ̀ ni ẹ̀yìn àti wàá lọ gbé fún àwọn mẹ́la ntí wọ́n bá jẹ kí ló dé tó ń gbé fún yẹn Islam ní pé ntọ́ ọba lè jẹ ọ gbọ́dọ̀ ṣe kíni ọ gbọ́dọ̀ fẹ́ lómi jẹ àwa la fa wàhálà yìí fúnra wa lọ́rùn ní tìtorí pé àkídà wa ìmẹ̀sìn lọ́wọ́ wa ń lẹ níjọ́ òun kò le tó báyìí nígbà táwọn náà ti mọ̀ pé lakum dinukum waliya din wọ́n bá tó ká àánú ẹ̀mọ́bìnú inú Islam àmọ́ ẹ̀mùkéjọ́ ní tẹ̀ ń kó mọ́ sẹ́wọ̀n ká jẹun kódà bẹ́ẹ̀ bá fẹ́